bàbá Mohbad yẹn gan is a big problem fún ọmọbìnrin yẹn. Àkílẹ̀ jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀ o. ẹ máa rí wípé ó sọ̀rọ̀ ó dàgbà sọ̀rọ̀ wọ́n ṣe DNA kò ṣe DNA ńgbà kan mo rò pé ẹ ń gbọ́ mi báyìí sà. ó dàbí wípé bàbá Mohbad ló ẹnjìníà kí ni a ò dẹ̀ ní bú bàbá gan because ẹnu tó ń kun bàbá ń gbà kan pé bàbá mọ̀ ń pa ẹ̀ bá tó lọ lẹ nǹkan mọ́ géètì ọmọbìnrin yẹn ó lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni because kò sí àgbọ́yé láàrin wọn tí ò bá sí àgbọ́yé láàrin tọkọ tìyàwó láyé fi ń gbọ́ wọn nígboro. Ilé ẹjọ́ tiẹ̀ ló sọ pé o lè ṣe bẹ́ẹ̀ tí ò bá rí fún ní àtọwọ́dọ́wọ́. lábìs pé kò ságbọ́yé náà ló jẹ́ ó ṣe bẹ́ẹ̀ màá sọ problem fún yín sà tí ọmọbìnrin yẹn ní màá dẹ̀ sọ problem tí family Mohbad ní fún yín. Ọ̀ya. Problem tí ọmọbìnrin yẹn ní ni wípé kò sí pákáleke ń bẹ̀ tó bẹ́ jẹ́ pé Mohbad ló lọ mọ̀ kò le tó yẹn kò nídìí ká máa sá kiri. Ọlọ́run sọ fún Kéínì ó ti wọ́ọ̀nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ má pa Ébẹ́lì o má pa Ébẹ́lì o má pa Ébẹ́lì o ó ní am I my brother's keeper ìgbà tó wá pa wá ń sá fún Ọlọ́run wọ́n ní and he left the presence of God. Òun ni òye àwọn èèyàn tá a sọ ń gbà yẹn ọ̀tọ̀ ni anointing ọ̀tọ̀ ni gift ọ̀tọ̀ ni presence of God. Ó lè ní anointing kò ní gift tó o bá wà in the presence of God ó ti finish. Wọ́n ní he left the presence of God and began to stay in the land of North. Ọlọ́run wá anoint ẹ̀ ṣẹ́gbọ́n nígbà tó náà máa pa àwọn Ọlọ́run wá anoint ẹ̀ pé wọn ò ní pa ẹ́ o ṣùgbọ́n wọn á máa rìn kiri nínú ìyà kò dẹ̀ sẹ́ni tó máa rí ẹ pa. So bàbá tó bí Mohbad ó ní right. Ó ní right láti bèrè. Ó ní right. Ọmọ mẹ́. Yes because blood ẹ̀ ni. In fact ó ní right ju ìyá gan lọ. Yes lórí ọ̀rọ̀ claim lórí pé ọmọ mi ni. Lọ́tún lọ́sì lójú òpó ayélujára èpè kàngbàkàngbà ọ̀rọ̀ burúkú ràbàǹdẹ̀ ló ń bọ́lẹ̀ pìpì bí àpò ẹ̀yìn àpò kòkó lórí ọ̀rọ̀ Wùmí nítorí pé ṣé wọ́n ń ṣépè fún èpè Wùmí ni àbí bàbá? Wùmí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ onírúurú ọ̀rọ̀ sí Wùmí lójú òpó ayélujára. Ṣé ẹ wò pé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn gan tó kínú bíyàn mi ò tẹ̀ ṣé DNA mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kú ni ẹ kú ṣé ẹ rò pé bóyá n tó ṣẹlẹ̀ ni. Kò dígbà tí ò ní ṣe. Pé kò sígbà tí Wùmí ò ní ṣe. Ògbójú náà ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Ó fẹ́ fi ògbójú díẹ̀ rí ọkàn. Ẹ̀rí ọkàn ń dà láàmú ṣùgbọ́n wọ́n fẹ́ fi ògbójú kọ́fà ẹ̀ káwọn oná pè ní deny the conscience. Ó fẹ́ fi ògbójú díẹ̀ rí ọkàn ni. Èmi Prophet Daniel Adéníyì Ayọ̀ọ́lá ló sọ̀rọ̀. Tó ọ̀rọ̀ bá wà Áfíríkà sọ ṣe ń gbọ́ sà. Àgbọ́yé. Ó fẹ́ fi ojú kó jáde síta kó ṣe díẹ̀ nìyí. ẹ̀ẹ̀kan náà ni kò gbà yìí pátápátá kan pẹ̀ ló lè tí ò bá jẹ́ Mohbad ló lọ́mọ òun ní í sìn ọ̀rọ̀ ti wà nílẹ̀ tipẹ́ inú mi wá dùn sí bàbá tó bí Mohbad báyìí. Kí ni ìdí ni wípé ayé ti ń sọ òun náà lẹ́nu tẹ́lẹ̀ wọ́n ní bóyá ó gba rìbá lọ́dọ̀ ẹnìkan ló fi ní pé kán sin ọmọ lẹ́yìn ìgbà tó sin ọmọ kọ́ ló tún wú ọmọ padà ẹ wo ẹ má jẹ́ ká tán ra wọn jẹ ọmọ Wùmí yẹn ní lọ́wọ́. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talẹ̀ talé ralẹ̀ ralé bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al-Isnad Home and Properties wò wọ́n sì lóòótọ́ ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí bí ẹ bá rà 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan bí ẹ bá rà 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan 6 to 10 acres 900,000 naira
naira ní éka kọ̀ọ̀kan. 11 to 50 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan. 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan. 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan. 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan. ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀, ní báyìí 500,000. ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀, 600,000 naira ní báyìí. Àṣìpa 600,000 naira ní tẹ́lẹ̀, 500,000 naira ní báyìí. Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀, 500,000 naira ní báyìí. Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀, 750,000 ní báyìí. Ìjẹ̀bú-Òde 900,000 naira ní tẹ́lẹ̀, 600,000 naira ní báyìí. Ṣìmáwá 3.8 million naira ní báyìí. ilẹ̀ tó wà ní Ìṣàrà, Ṣàpàdé, Àtànwódé. àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o. ní ti farmland wa láti Lagos Island sí Orílẹ̀ Oko 58 minutes drive ní. láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ni. láti Mòwe 20 minutes drive. láti Abẹ́òkúta 30 minutes drive. Ṣàgámù 20 minutes drive. ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀. láti kàn sí iléeṣẹ́ Al-Isnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604. Al-Isnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní. ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. ẹ tún kú dédé àsìkò yìí níbi tẹ́ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. ní dédé àsìkò yìí mo wà pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run Lámìyító Àwùjọ sì ni wọ́n tún jẹ́ Apostle Daniel Adéníyì Ayọ̀lá. mo kí yín sà. ẹ káàsán. ẹ ṣeun. tọ́ Yorùbá wípé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, wọ́n ní eegun aláré. ọ̀rọ̀ Mohbad ó tún gba ọ̀nà tuntun míì jáde, ó gbọ̀nà tuntun yọ pẹ̀lú bí ilé ẹjọ́ ṣe pàṣẹ fún bàbá Mohbad pé ókè kó lọ lẹ kínní ìpenilẹ́jọ́ fún ìyàwó Mohbad lórí ọ̀rọ̀ DNA ò ṣe DNA tí wọ́n ní kó ṣe tí ò ṣe. ọ̀rọ̀ rèé o, ìyàwó ni ọ̀rọ̀ náà kọ sí yín. ẹ ṣe olóòtú. ọ̀rọ̀ ní Mohbad dé mo rò pé àti tó sọ ń gbà kan, mo rò pé gbogbo Nàìjíríà ti tún gbàgbé lórí ẹ̀ ni. àwọn èèyàn gbàgbé o, wọ́n ní ọ̀rọ̀ máa ń sùn ní ọ̀rọ̀ kì í kú. ẹ tẹ̀síwájú. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ wípé bàbá ó lọ lẹ nǹkan mọ́ géètì ìyàwó. kò lè má rí bẹ́ẹ̀ ńgbà míì. kí nìdí? ìdí tí ò gbúdọ̀ lè má fi rí bẹ́ẹ̀ ni pé tẹ́ bá rí pé láti lẹ̀ ọmọbìnrin yẹn gan pẹ̀lú bàbá ọkọ gan, ó rà pé bàbá Mohbad yẹn gan is a big problem fún ọmọbìnrin yẹn. kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀ o? ẹ máa rí wípé ó sọ̀rọ̀ ó dàgbà sọ̀rọ̀ wọ́n ṣe DNA kò ṣe DNA ńgbà kan. mo rò pé ẹ ń gbọ́ mi báyìí sà. ó dàbí wípé bàbá Mohbad ló ẹnjìníà kí ni ẹ a ò dẹ̀ ní bú bàbá gan because ẹnu tó ń kun bàbá ńgbà kan pé bàbá mọ̀ ń pa ẹ̀. ó lè ṣe pé promotion from the pit of hell ni. ó lè ṣe pé ẹni tó jẹ́ ìyàwó Mohbad gan fúnra ẹ̀ ìyẹn ọmọ Wùmí yẹn tó bá ṣe wípé ni mo sì ń sọ bíi doubt bọ̀ nínú bó bá ṣe wípé náà wà nù lọ ibẹ̀ náà láti máa rú lọ wọn tó jẹ́ gbogbo nǹkan mọ́ra wọn. tó bá ṣe wípé ọmọ yẹn kọ́ ló bí ọmọ Mohbad ó lè wà lára àwọn tó ń promote pé bàbá gan lọ́wọ́ nú ẹ̀ lórí pé kò sí kankan tó ṣe bẹ́ẹ̀ àmọ́ pé tẹ bá rí pé ẹ máa rí pé ó ń trend nígbà kankan ní bàbá ẹ̀ náà ló pa bàbá ẹ̀ ló pa fún kíni. ṣé ẹ ti understand? ọ̀rọ̀ ọmọ lápẹ́ ìdí tún wà ń díẹ̀ tírú ẹ̀ fi ń ṣẹlẹ̀ ní ìhà àtàwọn Mohbad mo ti bẹ̀ kọ́ láti ń lọ ń sìn. mo rò pé ń gbọ́ mi báyìí sá. ìdí wo ni? tí ò bá Bíbélì sọ pé ègún ò kì í ṣẹlẹ̀ tí ò bá sì kankan ṣẹlẹ̀. ṣé tẹ́ ń gbìyànjú àti sọ báyìí ni pé ègún wà ń bẹ̀ yẹn. ègún tún lè wà láàrin ilé Mohbad kan fúnra ẹ̀ ṣùgbọ́n a máa padà síbẹ̀ kó má dàbí pé ọ̀rọ̀ tí ẹ béèrè lọ́wọ́ mi ni ìdá yín lóhùn. so bàbá tó lọ lẹ nǹkan mọ́ géètì ọmọbìnrin yẹn ó lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni because kò sí àgbọ́yé láàrin wọn. tí ò bá sí àgbọ́yé láàrin tọkọ tìyàwó láyé fi ń gbọ́ wọn nígboro. ilé ẹjọ́ tiẹ̀ ló sọ pé ó lè ṣe bẹ́ẹ̀ tí ò bá rí fún ní àtọwọ́dọ́wọ́. that means pé kò ságbọ́yé náà ló jẹ́ ó ṣe bẹ́ẹ̀.
màá sọ problem fún yín sà tí ọmọbìnrin yẹn ní màá dẹ̀ sọ problem tí family Mohbad ní fún yín. Ọ̀yá. Problem tí ọmọbìnrin yẹn ní ni wípé kò sí pákáleke ń bẹ̀ tó bá jẹ́ pé Mohbad ló lọ́mọ kò le tó yẹn kò nídìí ká máa sá kiri. Ọlọ́run sọ fún Kéínì ó ti wọ́ọ̀nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ má pa Ébẹ́lì o má pa Ébẹ́lì o má pa Ébẹ́lì o ó ní am I my brother's keeper. Ìgbà tó wá pa wá ń sá fọlọ́run wọ́n ní and he left the presence of God. Òun ni òye àwọn èèyàn tá a sọ ń gbà yẹn ọ̀tọ̀ ni anointing ọ̀tọ̀ ni gift ọ̀tọ̀ ni presence of God. O lè ní anointing kò ní gift tó bá wà in the presence of God ó ti finish. Wọ́n ní he left the presence of God and began to stay in the land of Nod. Ọlọ́run wá anoint ẹ̀ ṣẹ́gbọ́n nígbà tó ní máa pa àwọn Ọlọ́run wá anoint ẹ̀ pé wọn ò ní pa ẹ́ o ṣùgbọ́n wọn á máa rìn kiri nínú ìyà kò dẹ̀ sẹ́ni tó máa rí ẹ pa. Kí ló ń sá kiri fún? Kí ni Wùmí ń sá kiri fún? Wọ́n ní ẹlẹ́ṣẹ̀ ń sá nígbà tí ẹnìkan ò lé. Tó bá ní pé kí ló wà bẹ́ẹ̀ a bímọ a ò bímọ wọ́n ṣe DNA wọ́n ṣe DNA kò lé tó yẹn náà. Bá a tẹ̀ ṣe gbọ́ tẹ́lẹ̀ wọ́n lọ́mọ yẹn gan gbà pé kán ṣe DNA pé bọ̀tọ̀ wọn pé ọkọ òun ti kú wọ́n dẹ̀ lọ wú kò mọ̀ kó lè wú wọ́n gba ẹ̀jẹ̀ ẹ̀ wọ́n wá ní òkè ẹ̀jẹ̀ wà ńlẹ̀ ó sì wà ń láàbù lé ní gbogbo rẹ́kọ̀dù sì wà ń bẹ̀ wá ṣe é kí ló le tó bẹ́ẹ̀. Ṣé rí fámìlì Wùmí àti Wùmí tó bá ń gbọ́ mi báyìí mi ò lè sọ pé kẹ́ bínú o mi ò lè ní kẹ́ má bínú ṣùgbọ́n ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀. Wọ́n lè mú yàn sí náà Mohbad kọ́ ló lọ́mọ Mohbad kọ́ ló lọ́mọ wọn lè pa lórí ẹ̀ náà àbí òun ló lọ́mọ jẹ́ ká mọ̀ so bàbá tó bí Mohbad ó ní right. Ó ní right láti bèrè. Ó ní right. Ọmọ mẹ́. Yes because blood ẹ̀ ni. In fact ó ní right ju ìyá gan lọ. Yes lórí ọ̀rọ̀ claim lórí pé ọmọ mi ni. Ó dà lọ́tún lósì lójú òpó ayélujára èpè kàngbàkàngbà ọ̀rọ̀ burúkú ràbàǹdẹ̀ ló ń bọ́lẹ̀ pìpìpì bí àpò ẹ̀yìn àpò kòkó lórí ọ̀rọ̀ Wùmí nítorí pé ṣé wọ́n ń ṣépè fún èpè Wùmí ni àbí bàbá? Wùmí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ onírúurú ọ̀rọ̀ sí Wùmí lójú òpó ayélujára. Ṣé ẹ wò pé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn gan tó kínú bíyàn mi ò tẹ̀ ṣé DNA mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kú ni ẹ kú ṣé ẹ rò pé bóyá n tó ṣẹlẹ̀ ni. Kò dígbà tí ò ní ṣe. Pé kò sígbà tí Wùmí ò ní ṣe. Ògbójú náà ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Ó fẹ́ fi ògbójú dí ẹ̀rí ọkàn. Ẹ̀rí ọkàn ń dà láàmú ṣùgbọ́n wọ́n fẹ́ fi ògbójú cover ẹ̀ káwọn òun náà pè ní deny the conscience. Ó fẹ́ fi ògbójú dí ẹ̀rí ọkàn ni. Èmi Prophet Daniel Adéníyì Ayọ̀ọ́lá ló sọ̀rọ̀. Tó ọ̀rọ̀ bá wà àfikà sọ ṣẹ́gbọ́sà. Àgbọ́yé. Ó fẹ́ fi ojú kó jáde síta kó ṣe DNA yẹn. Kó jẹ́ kí gbogbo so that there is mo wo kíní kan jọ kan ní íńtánẹ́ẹ̀tì ṣẹ́gbọ́sà. Àgbọ́yé. Ọkùnrin kan ju owó lẹ̀. Ọmọbìnrin kan mú owó tí ọmọkùnrin yẹn jùlẹ̀. Ọmọkùnrin yẹn wá padà pé owó tí òun múlẹ̀ tó fi sínú báàgì dà ó lóun ò mú owó kankan òun ò mú anything ó yarí ṣe nígbà gbogbo ní àṣàbà gbogbo èèyàn wá sọ̀rọ̀ àǹdẹ̀ ìgbà tó wáyé wọn ni ó ti ìwọ náà sí báàgì ẹ kárí owó yẹn ìgbà tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí disgrace ẹ̀ ó bá sí purpose ó bá mú owó ó bá jù lé máa yẹn bá ń lọ. ọmọ yẹn lè kúkú ṣe lẹ́ẹ̀kan náà ní kó gbà yìí pátápátá kan pẹ̀ ló lè tí ò bá jẹ́ Mohbad ló lọ́mọ òun ní í sìn ọ̀rọ̀ ti wà nílẹ̀ tipẹ́ inú mi wá dùn sí bàbá tó bí Mohbad báyìí. Kí ni ìdí ni wípé ayé ti ń sọ òun náà lẹ́nu tẹ́lẹ̀ wọ́n ní bóyá ó gba rìbá lọ́dọ̀ ẹnìkan wọ́n fi ní pé kán sin ọmọ lẹ́yìn ìgbà tó sin ọmọ kọ́ ló tún wú ọmọ padà. Ẹ wo ẹ má jẹ́ ká tán ra wa jẹ ọmọ Wùmí yẹn ní lọ́wọ́. Pé Wùmí ní lọ́wọ́. mi kí à. Àwọn mọ̀lẹ́bí ẹ fẹ́ sọ̀rọ̀ kan ẹni yẹn kí ẹ. mi kí à nǹkan tẹ́nibọ̀dì ń sọ ṣé bí kóòtù ní pé kó wá kí ló dé tí ò lọ tí ò yọjú wọ́n ti ń sọ ti pẹ́ náà pé kó yọjú. DNA
ó dẹ̀ gbẹ́dẹ̀ tí ẹ sọ fún mi pé ní ọ̀rọ̀ bàbá ò bá ní bàbá ò yarí lórí DNA náà tẹ́lẹ̀ pé kankan. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò kọ́kọ́ tí ì yarí nígbà ní kábàáwò bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé ṣùgbọ́n nígbà tó yá ó wá ṣàlàyé nígbà tó ń bá iléeṣẹ́ amóhùnmáwòrán TVC sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan níbi oṣù bíi 3 sẹ́yìn báyìí níbẹ̀ ó wá sọ wípé níbẹ̀rẹ̀ gan o ìbámọ̀ tiẹ̀ ti rò ó ní ìgbà tó wá di pé ọmọ òun kọ́kọ́ pé òun lọ́mọ ń pé òun kó tó kú ńgbà yẹn lọ́hùn ó nígbà tó pé òun sọ wípé promise alọba bẹ́ẹ̀ ni wípé placenta ọmọ òun wọ́n gbé fóun o ìyẹn Mohbad fún rẹ̀. nígbà tó bí ọmọ fún ọwọ́ náà bímọ fún Mohbad. Mohbad wá pé òun tó ń jẹ́ bàbá pé Wùmí àtàwọn fámìlì ò gbé placenta ọmọ fún òun o. ohun èèwọ̀ nílẹ̀ Yorùbá. tọ́ ìgbà tó wá sọ yẹn. ibi ìjọ ilẹ̀ tí ò jẹ́lẹ̀ Yorùbá gbogbo placenta ọmọ bàbá tó bí ọmọ ṣé kì í sọtá fún yín. tó ọba ti gbé placenta ọmọ fún Mohbad tí ò dẹ̀ tí kú ẹni tó lọ ọmọ náà gbé fún. ẹni tó lọ ọmọ náà gbé fún. a jẹ́ pé bóyá tó wà fà nìyẹn tí bàbá mi. ilẹ̀ Yorùbá ìwọ burúkú ni gbogbo ẹ̀yin Yorùbá tẹ̀ ń gbọ́ mi káàkiri ọ̀rọ̀ Christian ọ̀tọ̀ ni. rẹ̀ kí ni God respect traditional culture Bible oníbọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ traditional culture ni. So traditional culture wa ni wípé ní Igbo tí ẹ fi yẹn ṣeré placenta ọmọ bàbá lónìí gbogbo àwọn ọmọ mi pátá ni mo gba placenta wọn. ẹ̀yin lẹ tẹ́wọ́ gba placenta fúnra yín. bẹ́ẹ̀ ni. kì í ṣe pé bóyá àwọn kan ló kàn bá yín gbé lọ. èmi ni wọn à ní right. ṣé èrò pé àwọn èèyàn kan ò wé káwọn ran family Mohbad lọ́wọ́ bóyá Mohbad ò kì í sí ilé. the only thing ni pé first born mi gangan is a pastor is a GO náà mi ò sí láàráùn nígbà tí màmá ẹ̀ bí. and màmá tó dẹ̀ bí I was in school nígbà tí màmá tiẹ̀ kọ́ ni mo fẹ́. ìgbà tó fi bí òun mọ́mì mi mọ̀ nípa ti placenta torí mi ò sí lára ǹdẹ. ó ti bọ́ sí ìdílé ọkọ náà. àmọ́ pé bóyá. ó ti bọ́ sí ìdílé ọkọ. yes àmọ́ pé bóyá. á dẹ̀ jẹ́ àṣẹ látọ̀dọ̀ yín àbí ẹlòmíì ló pàṣẹ yẹn. bàbá ló ní placenta ọmọ àṣẹ látọ̀dọ̀ wa ni. bàbá ló ní placenta ọmọ irú àrífín burúkú wo nìyẹn tó bá mọ̀ wípé ó bá mọ̀ pé ọkọ òun ló ní ọmọ tọkọ dẹ̀ wà láyé kí ló dé tí ẹni tó lọ bẹ́rì placenta ọmọ yẹn ọmọ Mohbad yẹn òun ni bàbá ẹ̀. tó bá jóbìnrin ló lọ bẹ́rì ẹ̀ ńkọ́. ṣe bó bèrè pé placenta ọmọ dà lọ́wọ́ wọn tàwa ni ìyàwó gbé placenta fún. so bàbá Mohbad yẹn ó ní right. ẹ máa rí pé wọ́n sọ pé ọlọ́rọ̀ DNA ò káwọn lára. at least àwọn máa gba ọmọ but placenta nǹkan ní ilẹ̀ Yorùbá. ìyẹn ló wá padà ń bí pé àníṣe à ń fẹ́ ṣe. ibi nǹkan tó bá bí ọmọ àlè gan. bàbá tí ó jẹ́ ọkọ ẹni wàá gbé fún láti fi pretend. àwọn láyà débi wípé irú ìwà ìgbàlódé irú ìwà ọ̀làjú ìgbàlódé tó yẹn débi wípé àfojúdi burúkú ẹ̀ wá gbé báyìí ni tó gba placenta ọmọ ó ní bàbá ọmọ. ẹni tó gba placenta ó ní bàbá ọmọ ó ní bàbá ẹ̀ mi ò mọ olúwẹ̀ o mo tẹ lọ wádìí dáadáa ó ní bàbá tó bá dẹ̀ mọ̀ wípé kò rí bẹ́ẹ̀ kí ló ń sá kiri wọ́n ní mo ṣàlàyé ti Káínì fún yín ó pa Ábélì ìgbà tó pa Ábélì Ọlọ́run dẹ̀ sọ fún arákùnrin ó ní am I my brother's keeper Ọlọ́run wá sọ pé òkè wàá jẹ bàbá náà yà ó ní kó jọ kọ́ náà má jẹ́ kí n pa àwọn Ọlọ́run wá da òróró lé lórí pé wàá máa jìyà kiri wọn dẹ̀ nírí ẹ pa ìyẹn ló burú jù ìyẹn burú ju ikú lọ. so bí ni Wùmí yẹn ń sá kiri fún ṣé gbogbo ayé ló pè ọ̀rọ̀ pé bóyá ọ̀rọ̀ Apostle Daniel tó ń bẹ̀rẹ̀ o ẹni kan tó máa ń sọ íńtánẹ́ẹ̀tì òun kọ́ lè léyìí sìn gbogbo ayé ló ń sọ kiri bó ló gbé bó ní placenta wọ̀ ó ṣe bàbá ọmọ ló bèrè federal government kóòtù dẹ̀ ti gbé lẹ́tà jáde pé kó gbé ó rẹ̀ ń sákiri kí ló ń sákiri fún bóyá anointing kéènì ló wà lórí ẹ̀ anointing ká máa sákiri nínú ìyà Ọlọ́run fi àmì lé Káínì lórí pé kò sẹ́ni tó máa rí ẹ pa ṣùgbọ́n wà máa sákiri nínú ìyà ó bẹ́tà kan pa mí dàn kí máa sákiri nínú ìyà ó ń sákiri nínú ìyà báyìí
ṣùgbọ́n báyìí wọ́n ní yóò wá fojú balẹ̀ ẹjọ́ torí tílé ẹjọ́ ń béèrè. ọmọbìnrin kan tiẹ̀ gbé lẹ́tà kan jáde tí mo kà lénìí wọ́n sọ pé ó ní Mohbad wípé ó kọ lẹ́tà sí àwọn police. ìyẹn ti wáyé sẹ́yìn dáadáa bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ ó kọ lẹ́tà ìròyìn gbé bẹ́ẹ̀ ó kọ lẹ́tà pé àwọn kan ń dún wọ́n fẹ́ pa òun wọ́n dẹ̀ dárúkọ àwọn kọ̀ọ̀kan bó ní gbogbo ẹ̀ wọlé sí Ọlọ́run ò fẹ́ rú ẹ̀ Ọlọ́run ò fẹ́ rú ẹ̀ Ọlọ́run ò fẹ́ rú ẹ̀ sà. ó dà pẹ̀lú bí ọ̀rọ̀ DNA ṣe ń lọ wẹ́rẹ́ yìí ṣé ṣe pé bí òun náà ó ṣe wọlé sin bí ọbẹ̀ pánù rí tán ní padà gbọ̀ngàn. ó lè wọlé ó dẹ̀ lè má wọlé ṣùgbọ́n nǹkan tó kàn tẹ̀ tún wá ṣe pàtàkì ni pé ẹ jẹ́ ká tún divert dé. mo kọ́kọ́ fìyẹn béèrè tẹ́lẹ̀ mo ní Wùmí ní problem mo ní family Mohbad náà ní problem ṣé mo wípé mi ti sọ family Mohbad problem ti Wùmí la sọ ó lè ṣe pé ègún jà Bíbélì sọ pé ègún kan ò lè ṣẹlẹ̀ tí ò bá nídìí ègún lè máa jà nílé Mohbad àbí ẹ̀ tí gbádùn mi sá kí ló dé tí Mohbad ní problem pẹ̀lú ìyàwó àtọmọ kí ló dé tí bàbá Mohbad náà ní problem pẹ̀lú ìyàwó àtọmọ wọ́n ń sọ̀rọ̀ pé bàbá Mohbad àti màmá tó bí Mohbad wọ́n ní wọ́n ń jà wọ́n ní màmá Mohbad àti ìyàwó tó wà nílé wọn náà ń jà láàrin ara wọn ẹ má ti rí pé ègún náà wà ègún has nothing to do with pastor no pastor. ẹbí ìránṣẹ́ Ọlọ́run ni bàbá Mohbad. ìbàjẹ́ pastor ò bàjẹ́ pastor ọ̀tọ̀ la yọ aṣọ ọ̀tọ̀ la yẹ ègún èèyàn lè gbé anointing rù kí ègún wà mẹ́ àfẹ́yà tó bá kọ́kọ́ fọ́ wà kọ́kọ́ fọ́ ègún yẹn náà ọ̀tọ̀ la anointing á dẹ̀ máa help ẹ kò dẹ̀ ní help anointing á máa help àwọn èèyàn kò ní help ìwọ tó lá anointing torí wípé ègún yẹn ni ẹlòmíì òrìṣà ìdílé yẹn tá a bá tí ì fọ́ mo pẹ́ tí gẹ́ẹ̀tì kan tó mọ̀ pé bóyá irú ìlàkàkà yẹn ni bàbá Mohbad wọ́n sáré ẹ̀ báyìí pé kó mọ̀ sí irú ẹ̀ mọ́. ṣe bí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n máa gbọ́ mi báyìí káwọn gangan kan mú gbéraga kó sà kan lọ fọ́ ègún wọn lọ fọ́ ègún ìdílé pátápátá tí repeated problem cycles of the same problem repeated problem of your father's house are now happening in your own life now. Mohbad ní problem obìnrin bàbá Mohbad ní problem obìnrin ẹ ti máa mọ̀ wípé trend ni kò ní bá bẹ́ẹ̀ ni sà so ibi tí mo rí pé àmọ́ bàbá ní right bí bàbá lọ gbàdúrà dáadáa kó dẹ̀ break lórí àwọn ọmọ ẹ̀ tó kù. ọ̀dà mo fẹ́ béèrè kan ṣé gbogbo ègún lèèyàn máa gbàdúrà fún kó tó ṣẹ́ ni àbí ìgbésẹ̀ lèèyàn máa gbé lórí mi kó tó ṣẹ́ tá bá jẹ́ pé ìgbésẹ̀ ni ṣé ìgbésẹ̀ tí bàbá Mohbad ń gbé ṣó lè yanjú ègún yẹn. ìgbésẹ̀ ò kì í yanjú ègún ṣùgbọ́n ó help díẹ̀ àwọn ayé á dá sí ẹ̀ wọ́n á dẹ̀ bòtú ègún sì wà ń bẹ̀ àwọn ayé máa dá sí ẹ àwọn ayé lè help ẹ àwọn ayé lè gbèjà ẹ but ègún sì wà ń bẹ̀ á tún ṣẹlẹ̀ lórí ọmọ mi àfi tán bá lọ fọ kọ́ lọ sí family deliverance àwọn pásítọ̀ kan dẹ̀ tẹ wà ń gbòòrò kí n tán sọ pé kò sí nǹkan tó ń jẹ́ deliverance kò sí nǹkan tó ń jẹ́ tithe ṣé tiẹ̀ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí olótú àgbọ́yé mi ò san tithe fún mo jẹ bàbá ńlá ìyá ẹ̀ ọjọ́ tí mo san tithe ọ̀nà tó là so ìwọ ló mọ̀ tó bá mọ̀ pé kò wọ́ọ̀kì fún ẹ kò wọ́ọ̀kì fún ẹ ní èmi tó wọ́ọ̀kì fún mi fi mí lẹ̀ àwọn kankan sọ pé kò sí nǹkan tó ń jẹ́ deliverance Christ has redeemed us from the curse of law wọ́n mọ báìbù dáadáa èṣù mọ báìbù kò sí nǹkan tó jẹ́ Christian exercise àbí doctrines tí èṣù mọ̀ àfi àdúrà nìkan ni ó mọ̀ tó bá sọ pé o mọ báìbù ṣé kò kóòtù ẹ̀ fún ní Jésù ni àṣà àti kọ wípé ó kóòtù Psalm 91 pé ìwọ kò ní fi ẹsẹ̀ rẹ gún òkúta ó kóòtù ẹ̀ Jésù kóòtù ẹ̀ òun náà kóòtù ẹ̀ ṣé o fẹ́ sọ pé o fẹ́ kọrin ni òun ni choir master lọ́run ṣùgbọ́n èṣù ní choir master lọ́run. wọ́n ti lè sọ̀kalẹ̀ báyìí. àwọn orin ti wà lára ẹ ọdọ àti ìgbà tó gbẹ máa wọ àwọn míì tó bá sọ gospel artist ẹ wò dáadáa o ó lè ṣe pé orin èṣù ló ń kọ
ó lè ṣe pé pit of hell ló ti lọ gbàgbára á dẹ̀ máa porin Jésù. Paul gan sọ ó ní onírọ́ pé Jésù olóòótọ́ pé Jésù kí ògo sáà ti wà fún orúkọ Jésù. Onírọ́ pé Jésù olóòótọ́ pé Jésù ṣùgbọ́n gbogbo ògo ó wà fún Kristi. So wò sí pé ọ̀rọ̀ kìíní nìyẹn eléégún dé yìí kọ́kọ́ lọ fọ́ ọ ná ọ̀tọ̀ l'anointing ọ̀tọ̀ lègún. So mo dẹ̀ pity bàbá yẹn lágbára náà mo gbàdúrà fún Ọlọ́run á bá yanjú ọ̀rọ̀ yìí. Àmín. Because èèyàn ò tún lè ṣòfò ọmọ kó tún gbọ́ máa lè wò kó tún gbọ́ máa lè sílé gbọ́ àsọmọ ọmọ. Ọmọ àlè yẹn ló máa gbé àlè lórí ilé. Tó máa gbé àlè lérí ilé. Bẹ́ẹ̀ ni sà òun ló máa pàlè lórí ilé tí ò ní. So ilé tá a fi àánú kọ́ ọmọ àlè ló ń wo. Ó dà ìyẹn gbọ́ títọ́ ojú kò irú ẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa nírú àwùjọ wa ẹ mọ iye ọmọ àlè nínú àwọn ilé míì tó jẹ́ pé àṣírí rẹ̀ ò tiẹ̀ lè tú láíláí míì ń lè tú míì ò tiẹ̀ ní tú láíláí irú ìgbésí àwọn ọmọ àlè bẹ́ẹ̀ nírú àwùjọ wa pàápàá lọ́dọ̀ àwọn ọmọbìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ́kọ lásìkò tá a wà yìí ó túbọ̀ ń pọ̀ sí kódà àwọn kan tiẹ̀ sọ wọ́n sọ wípé ìdá tó pọ̀ jù nínú ọmọ àkọ́bí ní Nàìjíríà wọ́n ní ọmọ àlè ni wọ́n kí lẹ rí sí yẹn. Ọlọ́run ló ní òdodo obìnrin ló ní òdodo. Ọlọ́run ló ní òdodo obìnrin sì ló ní òdodo kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. Obìnrin ló mẹ́ni tó bímọ fún o. àti àwọn obìnrin kan tí wọ́n sọ pé àwọn ò tiẹ̀ mọ̀ ó ti ṣẹlẹ̀ rí o. Bóyá kínní ni. tí wọ́n láwọn ò tiẹ̀ mẹ́ni tó lóyún gan. Wọ́n fi ń gbárọ̀ fún wẹ́dà kiri ìgboro ni. Àwọn tó bá ti fi ń gbárọ̀ fún wẹ́dà wọn lọ wọn lẹ́nu tó lọ́wọ́ yàtọ̀ sí pé bóyá nínú accident kan àbí bóyá mọ́tò wọn dá yín dúró bóyá wọ́n rape ẹ by force o àbí bóyá wọ́n sùnmọ̀ mí yẹn ọ̀tọ̀ nìyẹn àmọ́ pé bóyá ọkàn déédéé dé òmẹ tó lóyún you are stupid. Ó lè mẹ́ tó lóyún náà gbogbo ọkùnrin lọ́kọ olóṣò. So ẹni tó bá olóòtú ẹ kò yẹ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ tó kéré jù tó bá ń gbọ́ wa báyìí gan yẹ kó mọ̀ pé ewu lọmọ o yẹ̀dílẹ̀ o mẹ́ tó fún ẹ lóyún. Obìnrin kan ìyá kan wọ́n ti ṣàlàyé kankan ọ̀rọ̀ Mohbad náà ni ló bí ọ̀rọ̀ náà wọ́n ní àwọn ní àbúrò kan kó àbúrò yẹn pé ó kàn ṣàdédé yá àbúrò ọkùnrin ló kàn ṣàdédé wá ló dé ló ní ẹ wò ó ẹ̀gbọ́n òun ẹ̀yin àtàwọn fámílì o àwọn fámílì ìyàwó òun tó ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ o torí wọ́n sọ pé ìyàwó òun ti lóyún o so àwọn wọ́n náà fẹ́ dá yín mọ̀ o so kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ti máa wá o ní ọ̀la o kìnìkan o ó bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún ẹgbẹ́ bá ní ṣé bọ́n ṣe ń níyàwó náà nìyẹn àmọ́ ń pa ìtẹ́lẹ̀ tó ń fẹ́ sọ oníkò tó tiẹ̀ yíjú padà kó tó bẹ̀rẹ̀ sí sọ pé wá ń bí aláyé kí ni tó bá mi sọ ó ló ti lọ ní tiẹ̀ ó ti bá tiẹ̀ lọ kò tiẹ̀ dúró nígbà wàá ṣe làwọn bá lọ nígbà táwọn bá mọ̀ dé ibi ọ̀dọ̀ àbúrò ìyàwó tó sọ pé òun níyẹn wọn ní ikùn rẹ̀ ti fẹ́ máa kalẹ̀ ìgbà wo ni ó ti lóyún títí dásìkò tó ń ṣe wàá rántí pé fámìlì ibi yẹn ti bẹ̀rẹ̀ sí fà lọ fà bọ̀ nọ́bàṣà ni òkè kò sí wàhálà ìyá ọkọ sàn sọ pé òun ló lọ́mọ òun ló ní oyún òun ló ní kíní kan ó dà kò sí wàhálà àti gbọ́ nọ́bàṣà mú obìnrin yẹn wálé náà wà ń tọ́jú ẹ̀ bí wọ́n ti wá ń tọ́jú ẹ̀ lọ ó ní ẹ̀mí kankan sáà sọ sáwọn gbogbo nǹkan tí ń sọ sí wọn àti yẹn wọ́n nínú àlá nínú gbogbo ẹ̀ bíi pé kì í ṣàṣe àbúrò àwọn ẹlò ní ọmọ ìṣe ọmọ wa kọ́ lélẹ́ yìí. àwọn tó wá lọ ní church ní Sunday kan ẹni preaching tí pastor preach ọ̀rọ̀ pé ìwọ obìnrin tó ń gbé oyún olóyún fún ọkùnrin ọlọ́kùnrin ó gbọ́ ọmọ ọba fọ́sùn olùmọ̀ tí wọ́n sọ ìwàásù yẹn ó lára ẹ̀ ń kó tí ọ̀ ló ń kó tí ọ̀ nígbà ìyá ó jáde sí ibi ẹ̀gbẹ́ kan níbi ṣọ́ọ̀ṣì ló bá lọ lie down síbẹ̀ nígbà tára rẹ̀ ò gbà mọ́ ó hàn para rẹ̀ ò gbà náà pé èébò làwọn tí wọ́n fẹ́ ṣe báyìí o nígbà ó ṣe wọ́n ní làwọn bá ní ok àwọn ṣáà ń tọ́jú ẹ̀ àwọn ń tọ́jú àwọn aṣọ fún àwọn ṣe gbẹ̀ làwọn á sọ pé lòun jọ wá kó àwọn ọmọ ṣe. ọ̀nà tá a máa tọ̀. táwọn fi mọ ìdí òótọ́ làwọn bá bọ́ sínú àwẹ̀ ọlọ́jọ́ méje àtàwọn àti ọkọ àwọn. wọ́n kárì láyé. làwọn bá bẹ̀rẹ̀. àǹtí ọkọ òun àtọkọ ara ẹ̀.
náà bá jọ bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà. Wọ́n nígbà tó pé ọjọ́ keje wọ́n ní nǹkan yẹn ṣáà tí àwọn pé káwọn lọ tún kinní yẹn béèrè lọ́wọ́ ọmọbìnrin. Wọ́n ní báwọn ṣe lọ bá nìyẹn, àwọn dẹ̀ ń tọ́jú ẹ̀ dáadáa, àwọn raṣọ fún un fún ní gbogbo nǹkan kò jìyà. Làwọn á béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀? Kò dẹ̀ sí, tó bá sòótọ́ fún mi kò sí nǹkan kan bẹ́ẹ̀ nǹkan kan. Wọ́n ṣàfọgbọ́n mu, ó ní bá ṣe ṣàgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn. Náà bá sọ pé ta ló lóyún inú ẹ̀? Wọ́n ló bá gbọ̀n, wọ́n ní ò lè sọ̀rọ̀. Sọ̀rọ̀ kò sí wàhálà, ti bí mi àti ẹ̀ láwa. Ṣé wọ́n rìkọ́ọ̀dù ẹ̀? Wọ́n láwọn tiẹ̀ wá rìkọ́ọ̀dù. Question tí mo rè lọ́wọ́ ni pé ṣe rìkọ́ọ̀dù ẹ̀? Wọ́n láwọn tiẹ̀ wá rìkọ́ọ̀dù ẹ̀. Wọ́n bá béèrè pé sọ fún mi, sọ bó bá ṣe jẹ́. Fọkànbalẹ̀. Àmọ́ bá ṣe ṣe kò sí wàhálà. Ìgbà tó máa wá padà sọ, ó ló sọ pé Ṣẹ́gun kan bì kan tí tiẹ̀ ṣèlú tán wà rárá pò ń lò ní oyún. Ṣẹ́gun ló lóyún, ibo nìyẹn wà? Ó ní ìlú báyìí. Ṣẹ́gun ṣẹ́gẹ̀. Ò pé kí ló wá dé tí ẹ wá ti oyún mọ́ ọmọ tòun? Ó ní ìyá òun ló parí iṣẹ́, ló so àwọn nǹkan kan pọ̀ àtàwọn ètò kan pé náà pe orúkọ ẹ̀ sí. Ó ní kódà ọmọ yín ò tí ì bóun lájọṣepọ̀ rí láyé, ìyẹn tó jẹ́ àbúrò wọn, pé àwọn ò tí ì jọ bára wọn lájọṣepọ̀ rí láyé, ṣùgbọ́n wọ́n ní wọ́n ti parí iṣẹ́ yẹn, wọ́n ní kò lè ṣe yẹ. Ìgbà táwọn á bẹ̀rẹ̀ sí kọ́rọ̀ sójú táyé, ẹni tó dàbí alárinà gbogbo wọn padà sọ pé òótọ́ ni o, pé iṣẹ́ ló débẹ̀. Ògún ti sunko nìyẹn. So nígbà tó dẹ̀ yá, wọ́n bá taari ọmọ wọn sí wọn padà, everything wọ́n bá yanjú ẹ̀, ìyẹn bá lọ bẹ́ẹ̀. Ẹ wá wo àárín yẹn, ká wá sọ pé kò sí àwọn ìgbésẹ̀ yẹn àti pé Olúwa wá lọ́wọ́ sí àárín yẹn, tọmọ náà bá fi wá wọlé tó wọlé ọkùnrin yẹn, ṣe pé wàhálà ni. Ẹ wá wo irú àárín yẹn, irú ẹ̀mí ìṣẹ̀lẹ̀ nígboro, kí lè sọ lórí ẹ̀? Ẹ ṣé olóòtú, inú mi dùn gan. Ẹ̀yin náà lẹ tún sọ̀rọ̀, tẹ tún ánsà ẹ̀ pẹ̀lú nǹkan tí mo sọ nípa ti fámílì Ègún tí Mohbad. Pé ọ̀tọ̀ nìgbésẹ̀, ọ̀tọ̀ làdúrà. Ẹni wọ́n lọ sún àdúrà àti àwẹ̀ ọjọ́ méje, ẹ fi yẹn lẹ́sà. Àdúrà àti àwẹ̀ yìí, ibì kan wà tó jẹ́ bí underground. Màmá tó kọ́kọ́ wá sí ministry mi àjù 5 lọ. Sẹ́gbọ́sà, wọ́n pe màmá yẹn ní ó ti wà lọ́dọ̀ Olúwa ń sọ, wọ́n pè ní Àdùnní Ọládipúpọ̀. Nínú praying team, a ní praying team tó jẹ́ bí ọ̀rẹ́, betray church o, àwa London Mountain of Fire ní àkànjẹ́ bí friends. Betray church, àjọ máa ń pray papọ̀, àjẹ́ bí praying team. Betray church rárá, dẹ̀ separate church, but a máa ń pray. A wá fẹ́ lọ sí underground. Àǹtí kan wà tí ẹ bá débi ilé àlàbá lọ́sìn ní Kwari, àwọn upstairs tó wà lẹ́yìn ibẹ̀ ni underground yẹn wà, ilé àǹtí Bíọ́lá. Àǹtí Bíọ́lá yẹn náà gan lè wá wò wá báyìí wà London. Òun la fẹ́ lọ gbàdúrà fún. Kò sí àdúrà bá ṣe kúnlẹ̀ báyìí, Ọlọ́run ti rí intention wa because we are desperate. Team wa yẹn desperate. Èmi mo máa ń lead orin, èmi ni mo máa ń prophesy. Brother kan ló ń lead prayer láàrin wa, o good in prayer point, so I choose ẹ láàrin ara wa ni. Bó ṣe ní down báyìí, ṣe ń gbọ́ sà, ẹ̀mí Ọlọ́run sọ wípé báyìí nǹkan tá a wá òun ti gbọ́, Ọlọ́run dẹ̀ gbọ́. Brother tó ajọ́ ń lead prayer ní òótọ́ ni ó ní ẹ jẹ́ ká dìde. Ọjọ́ yẹn la rí èsì fún àdúrà yẹn. Ọlọ́run ti rí intention pé a fẹ́ gbé ìgbésẹ̀ ọjọ́ méje ni. So Ọlọ́run wo intention yẹn pé eléyìí desperate. Brother tí mo sọ yìí gan-an, wọ́n pè ní Brother Solomon ó wà l'Abuja báyìí tó jẹ́ leader wa. Ìbí pọ̀ yá pọ̀ bó ṣe lọ sínú igbó nìyẹn, kó mú àdá lọ sínú igbó, ó dẹ̀ pákó lọ, ó dẹ̀ sùn síbẹ̀. Máa kú síbí Olúwa tó bá jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ dà láyé. Ibẹ̀ lọ́nà tí ní ó yá, ó gbóhùn ní kétékété. Solomon lọ máa ta òkúta, ó là ó lù nínú òkúta títà. Kò tí sórí ìgbà tó bá hate problem ẹ wà lọ́nú àwẹ̀ àti àdúrà. Mo láìkí ikùn mi ebi ò tí ì pa, ìyà ò tí ì dé ni. Wọ́n àti ìfì lọ sí burúkú, ìwọ̀síwọ̀ ẹ̀. Dáàfẹ́ máa sọ fáwọn èèyàn tó ń pé àgọ́lé ẹ gbàdúrà fún mi, lóòótọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo ń gbàdúrà fún ìyanu ṣẹlẹ̀, ṣùgbọ́n màá fún wọn náà níṣẹ́ ṣe. So bó ṣe rí nìyẹn, inú mi dùn, ìgbésẹ̀ àti àdúrà náà gbé ní àǹtí yẹn àtọkọ ẹ̀. Òun náà fi rí òdodo. Pẹ̀lú gbogbo ogun ṣe ti rí ilé ayé, ogun burú gan. Ẹni tí ò fara kan obìnrin rí wọn náà ó ti ṣẹlẹ̀ sí mi rí. Bẹ́ẹ̀ mo sọ fún yín sà. Ó ṣẹlẹ̀ sí rí. Ó ti ṣẹlẹ̀ sí mi rí. Mo ti sọ nínú church, mo ti sọ mi ìfara kan yàn rí. Wọ́n ní mo fún lóyún. Simply because they wanted to collect money from my father.
adẹ̀bèrè ọmọ yẹn dojú ikú báyìí mo dẹ̀ sọ fún mi ọmọ yìí ó ní àǹtí òun ló ní kó sọ pé wọ́n nítorí pé ó rẹ̀ lójú sọ bẹ́ẹ̀. So time ni gbogbo nǹkan tádùá bá múnádóko wà á máa wo àwọn ọ̀tá ẹ̀ lẹ́yìn báyìí. Gbogbo àwọn tó sọ pé kí la fẹ́ àwọn dàlé ní àrí wọn mọ́. Ìgbà mẹ́ta nílé ayé ẹsẹ̀ mẹ́fà on the last end. Ọ̀tọ̀ nígbésẹ̀ inú mi dùn ẹ̀gbọ́n mo ṣe wọ́n káre ọkọ àti ìyàwó lọ fún ọjọ́ 7 eré kọ́ ọjọ́ 3 lásán gan tó bá múnádóko tẹ́ fẹnukọ oúnjẹ tẹ́ fẹnukọ omi. Hosea chapter 6 verse 2 ó ní after 2 days will he revive us. Ó ní on the 3rd day he will raise us up, he will lift us up. He will lift us up. Bó ṣe rí nìyẹn sá. So bó ṣe rí nìyẹn bàbá Mohbad ọ̀nà máa bá tọ́jú kìíní. So igẹ́ ẹ̀ parọ́ sá. Wọ́n ti ọmọ àlè sí ìyàn pa púpọ̀. Ẹ wá wo ọmọbìnrin yẹn. Ṣe rí pé a tún padà sí tọ́mọ obìnrin yẹn ò bá sọ̀rọ̀. Mo sọ fún ọ mo ní lẹ́yìn Ọlọ́run obìnrin mo ní àṣírí yẹn àdùtú ńlá láàrin Ọlọ́run àtobìnrin ni ẹni tó lọ́mọ. Ẹ wo brother Ṣẹ́gun kan nínú igbó kan ó lè ṣe pé alágbàro kan nínú igbó wọn fẹ́ ti ìyá náà lọ ṣe àṣeparí onágbẹ ní àṣeparí iṣẹ́ òkùnkùn ó ṣe àṣeparí iṣẹ́ òkùnkùn lórí ọmọ wọn dẹ̀ pé ẹni tí ò fara kan obìnrin rí òun ló lọ́mọ. Alágbàro wa ò ní ṣe oko gbà. Àmín. Tọ́ ọ̀dà ẹja máa ṣẹ́nu rúbi adé nǹkan tí màá kàn fẹ́ kẹ́ ṣe ni pé ẹ fáwọn èèyàn ní ọ̀rọ̀ àmọ̀ràn pàápàá àwọn ọ̀dọ́ lóde òní àwọn tó fẹ́ lọ́kọ àwọn tó ti ṣègbéyàwó kí ni tó yẹ kán mọ̀. Ẹni tó fẹ́ lọ́kọ ẹni tó fẹ́ níyàwó ẹ̀ lajú yín ayé ti burú gan. Ìṣòro oníṣòro wọn ní gbé lọ sílé tó ti rọrùn tẹ́lẹ̀ o. Ọ̀tọ̀ lẹni tó níṣòro wọ́n wá gbé lọ sílé ibi tí ìrọ̀rùn wà. Ibi tí ìrọ̀rùn wà tó òun dẹ̀kọ́ ni legal owner. Ànígbé egun eléegun. Àní ṣìṣe o. Ẹ yé dédé wo obìnrin tó fáyìn jù, ẹ yé dédé wo ọkùnrin tó fáyìn jù, ẹ yé dédé wo ẹni tó lówó jù. Ẹ lọ bá kí lọ Ọlọ́run fẹ́ kí n fíìlù fẹ́. Ẹni tí Ọlọ́run fẹ́ kó fẹ́ tó bá ti rí ọkàn yẹn balẹ̀ inú ẹ̀ á dùn. Àmọ́ tó ń pẹ́ torí pé olówó yẹn á tèkè àmì owó ló ń wo nǹkan tọ́lọ́run fẹ́. Ọ̀rọ̀ rẹ o tọ̀ ẹ bá wa dárúkọ yín fáwọn èèyàn. Èmi náà ni Apostle Daniel Adeniyi Ayọ̀lá láti ìjọ TCMC the Trust of Christ and Miracles Church H Court Street Adigbe Abẹ́òkúta. Nọ́mbà mi 0803 111 4450 0803 111 4450 and ẹ lè wo TikTok Danad DANAD àbí Apostle Adeniyi _22 ní Facebook Ayọ̀lá Adeniyi TCMC Instagram Ayọ̀lá Adeniyi. Tọ́ ọ̀dà kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí ẹ jẹ́ àjọ pàdé comment section bí ìṣe yín kámẹ́rò ti yín torí wípé ìlú gangan lọ̀rọ̀ lé ayé bó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sọmọ ẹlòmíì tèmi ti ń tòótọ́ ànífẹ́ yín torí pẹ̀yìn lè yan wà lè yan yín bẹ́yìn ò bá jẹ́ tẹ́ni kì í wò kàn ní ẹni ẹ má gbàgbé Bembeyeke comedy ní YouTube ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ rẹ́rìn àrín tàkìtì fún ohun tó máa gbé àṣà àti ìṣe wa lárugẹ tèmi ti ń tòótọ́ ẹ máa wò ó kẹ̀sì tó máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn
ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ́ ṣe. ẹ tètè ra tiyín lónìí. bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ ATJ Textiles. aṣọ àdìrẹ́ ilé wa tiwantiwa ni. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Support to love. Bembeyeke TV. Let máa rí bẹ́bẹ́. ìkànnì ìlóyìn ládùn jù Daniel Salomon òun ni ẹ máa wò.